Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Gẹ́gẹ́ bí mo ti ṣe àdéhùn, kí ni nǹkan tó fa ìfàsẹ́yìn fún àti yanjú aáwọ̀ tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́? Nǹkan ẹyọ kan ni, àbòsí sì ni. Àbòsí tá a ṣe yìí kì í ṣe pé níbi kankan ni àbòsí yẹn ti wá. À ń ṣe àbòsí orí ara wa. Mùsùlùmí ní ń ṣe àbòsí fún Islam. Ẹbọ. Àwọn mùsùlùmí náà ń ṣe àbòsí fún ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam dá dúró ni. Àwọn tó wà lábẹ́ rẹ̀ náà ń ṣàbòsí ara wọn. Islam sì kàwé gbéra báyìí. Ohun gbogbo wa bá ti ń ṣe. Kálukú ní ọjà wọn níwájú Ọlọ́run Ọba. Tí kì í bá ṣe bẹ́ẹ̀, kí ni bí téèyàn fi jáde máa fi kó owó jáde wípé ihun tí mo fẹ́ ni mo fẹ́. Kódà mi ò kan ibi tí ó bá dà. Ihun tí ó bá rí kó rí. Wọ́n dẹ̀ fi wá ní wọ́n sì tún fi convince àwọn ẹlòmíì pé gbogbo èyí tẹ́ bá fẹ́ ni mo lè fẹ́ fún yín. Ẹ gbà. Ẹ̀yin tẹ́ jẹ́ àjèjì sí nǹkan tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Torí a ti sọ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ but lórí ọ́díò la ṣe sí. Gbogbo àwọn ọ́díò yẹn ò sí mọ́. But eléyìí probably bó tá bá gbọ́, Ọlọ́run bá lè kó sínú ọkàn wọn àti ọkàn àwọn yòókù. Kò jẹ́ pé k'Ọlọ́run lò wá fún wọn. Tàbí àwọn ẹlòmíì bẹ́ẹ̀. Nígbà tí kíní yìí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀, tó jẹ́ pé ọwọ́ ara wọn náà fi ń ṣí kọmitì kálẹ̀ káàkiri. Àwọn tí wọ́n sọ ńgbà náà wípé àṣebọ̀rọ̀ ti ṣe rí nìyí. Àwọn ò sì ní jókòó kọmitì mọ́. Àwọn náà wá di alágbára ní ìsìn nínú pẹ̀mọ́ gbéyàn. Àwa la ní kán gbé. Tá a bá ti sọ ńgbà tó pé àwa la ti sọ̀rọ̀, kò sí ìyọnu ẹ sá mọ́ ṣe lọ. Lórí ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́. Lórí ọ̀rọ̀ Imam. Mo wo fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn Haúsá fẹ́ fi ìmáàmù jẹ ládùúgbò wọn. Wọ́n ń ṣe screening fún. Wọn ò wá ṣe screening láàrin ara wọn mọ́. Wọ́n wá gbé Haúsá ẹgbẹ́ wọn. Wọ́n wá gbé wá síwájú bàbá wa Mudirul Markaz. Wọ́n ní kán jókòó kí bàbá kan interview rẹ̀. Kán wò tó bá qualify láti pé kó jẹ́ ìmáàmù. Nígbà tá a ṣe títọ́dọ̀ títí wa, láti ibi screening ló ti bẹ̀rẹ̀ sí wọ́. Torí pé àwọn tán ṣe kíní yẹn, wọ́n ti plan nínú àwọn nǹkan mẹ́wàá tó fa pọ́blẹ́mù ìmáàmù jíjẹ l'Ógbómọ̀ṣọ́ tí mo ní máa sọ̀rọ̀ bá tí mo ti ń polówó tí wọ́n ti seize mọ́ inú fóònù tí wọ́n gbà lọ́wọ́ mi. Lẹ́ẹ̀tì bá pàdé níbi tí wọ́n ti palẹ̀ mọ́ dáadáa. Wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ ní nǹkan bí ọdún mọ́kànlá sẹ́yìn ni wọ́n ti ń ṣe. Láti ìgbà tí bàbá ìmáàmù àná ti wà láyé ni wọ́n ti ń ṣe. Ẹ̀rí wà ńbẹ̀ gidi gan. Nílé lóko ẹ̀rí wà tí wọ́n ti ń ṣe. Àwa bá débi pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Àṣírí ń tú. Wípé Yunusa ti lọ rí ṣí àkáùntì míì lórúkọ ara rẹ̀, àdádá tiẹ̀, òbí sọ́wọ́. Wọ́n ti gbé Yunusa. Wọn ò jẹ́ wọn rọ́rọ̀ rẹ̀ sọ. Àwọn tó wà nínú mọ́sálásí tí wọ́n bá signatory wọn tó pé àwọn náà tún gbowó. Wọ́n ti lọ rèé kọ nǹkan níwájú EFCC. Gbogbo ọ̀nà náà fi ná owó láti pé kán paná kíní yẹn káyé ọmọ gbọ̀n kankan pé Yunusa gbé owó mọ́sálásí. Ó ṣí àkáùntì ara rẹ̀. Kànràn bẹ́ẹ̀ instead wọ́n fi jẹ́ kán ríbi treat ọ̀rọ̀ Yunusa. Nígbà tí wọ́n ṣe fúnra ara wọn náà tó ṣẹ̀ṣẹ̀ ń lọ rèé competition against àwọn tí wọ́n mójútó ọ̀rọ̀ mọ́sálásí lọ gbé wọn lọ s'Óṣogbo. Alhaji Abdulaziz Tampla ní bẹ́ẹ̀ nú àwọn tó pé wọ́n ní kán gbé lọ. Yekin Wọléọlá tó competition àkọ́kọ́ lọ sórí area command office. Ó wà náà tán pé Ayọ̀bámi ti ń sọ̀rọ̀ pé kíní yìí ò dáa, kíní yìí ò dáa, kíní yìí ò dáa, kíní yìí ò dáa tó go against nǹkan tó ń ṣẹlẹ̀. Orúkọ rẹ̀ wà nínú petition tán kọ lọ s'Óṣogbo nígbà náà. Ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀, tán padà wá discover pé àwọn táwọn gbé lọ yìí ní ìtàn ìlú àti bí gbogbo nǹkan ti ṣe ṣẹlẹ̀. Wọ́n lọ paná rẹ̀. A ò gbọ́ pa ò gbà pó mọ́ lórí ọ̀rọ̀. Tí gbogbo wa tá a sìn wọ́n lọ s'Óṣogbo lọ́jọ́ náà lọ́hùn.
nígbà wọn fi ní kán mọ̀ bọ̀ wá jẹ́jọ́ lóṣogbo. A ò gbọ́n kankan mọ́. But kí tòṣogbo yẹn tó bẹ̀rẹ̀, ṣebí kankan ti ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Kí lèyí tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ nípa ó sọ̀rọ̀ owó yẹn kò sọ̀rọ̀ owó yẹn? Nígbà tí Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum tán kọ letter petition against Yunusa pé ẹ jẹ́ ká ṣèwádìí, ó ti ṣí àkáǹtì pẹ̀lú orúkọ titi ẹ̀. Singularly ló ń lo àkáǹtì yẹn tí wọ́n ń sanwó sí i. Táwa gan náà ta sì ní fáàtì lórí rẹ̀. Àwọn tọ́rọ̀ sì kàn nígbà tá a pariwo jáde wọ́n là ń parọ́ ni. Fúnra ara wọn náà lọ́n fẹ́ lọ rí gba statement of account wọn. Wọ́n dẹ̀ ní right láti lọ sí gbogbo ẹ̀ náà lọ rí discover pa account mi ti jáde pẹ̀lú the same orúkọ but èèyàn kan ló ń dìrò pẹ̀lú account yẹn. Táwọn tí wọ́n kún lọ́wọ́ ńgbà náà fi sọ pé gbogbo iye tẹ́ bá mọ̀ pé ló sọnù àwọn ṣetán láti sanwó yẹn fún yín. Ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ yìí. Nínú pé wọ́n ń wádìí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní area command office. Èmi gan náà wà lọ́fíìsì yẹn pẹ̀lú wọn. A jọ pàdé lọ́fíìsì yẹn pẹ̀lú Yunusa. Torí kí wọ́n bá detain Yunusa ńjọ́ náà, àwọn lọ́ọ̀yà wa gidigidi wọ́n bá sọ̀rọ̀. Wọ́n ní tí ó ṣẹlẹ̀ ní ìsìn ni pé tó bá dijọba ẹ̀ padà wá nígbà tí ọjọ́ náà fi pé wọ́n lọ rí kọ injunction wá ni. Lọ kọ injunction wá fáwọn area commander pé kí wọ́n dá sọ̀rọ̀ owó yẹn mọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kọ́ lélẹ́yìí. Wọ́n tún wá gbé bẹ́ẹ̀. Ìmáàmù ni ìmáàmù kọ́, ọmọlé ni ọmọlé kọ́. Area commander mi ò mọ̀ bẹ́lẹ̀ kejì bẹ́lẹ̀ kẹta ni but èyí tó invite mi tó tún invite àwọn imams àwọn àyímọ̀ nígbà tí wọ́n fi ń wádìí ọ̀rọ̀ yẹn lákọ̀ọ́kọ́ nígbà tí mo déwájú rẹ̀ tó ń pé wọ́n invite mi mo wà ní Èkó inú mo fi sọ pé gbogbo mọ́sí gbé mi yẹn wà very very illegal. Wọ́n pè mo sì fún wọn lésì wọ́n náà fẹ́ rí mi mo ní jọ̀wọ́ wọ́n fún mi lọ́jọ́ mo ní mò ń bọ̀ wá. Mi ò wulẹ̀ jẹ́ kọjọ́ náà pé ọjọ́ kejì ni mo ti dé. Nígbà tí máa wọ ìlú lọ́jọ́ kejì mo fi Ọlọ́run bá búra fún yín pé fúnra ara mi ni mo sọ sórí platform mi pé Zubairu Muhammed Taofeek mo ti dé o mo wà níbi báyìí. Ẹ̀yin aráàlú mo ti dé o ẹ pàdé mi ní Old Eid. Wọ́n sì wá bá mi ní Old Eid. Àjọ sọ̀rọ̀ bí nǹkan ṣe lọ wúwúwú àparí tán mo padà wá sínú ilé mi wọ́n wá sùn. Torí ìgbà tí wọ́n fi ránṣẹ́ sí mi pé kí n wá a ṣe òkú ìyá ìyàwó mi lẹ́kọ̀ọ́ bí. Gbogbo wìtìwìtì bẹ́ẹ̀ ká tó padà wá sílé pẹ̀lú àwọn àlejò mi tán wá láti Èkó nǹkankan kò sórun fún mi. Mo tún kọ àwọn 1 or 2 things tèmi náà máa kọ pẹ̀lú àwọn courses tọ́lọ́run ní kémi ló gbìyànjú láti mọ̀ ṣe lábẹ́nu. Mo wá dìde ní ìdájí mo kò lẹ́kọ̀ọ́ ní 5 torí mo ti dá nǹkan bí 10 11 fún wọn. Mo wá délé oorun yẹn wá ń kùn mí mo bọ́ sínú yàrá mo sùn. Bẹ́ẹ̀ ni wọ́n dé àwọn ọlọ́pàá dé wọn bá láwọn béèrè Zubairu Muhammed Taofeek. Bàbá mi ni mi ò sí nílé dó mo wà nínú yàrá. Wọ́n ní ṣé kò sí wọn lọ́lọ́pàá làwọn ṣé kò sí wọ́n ní káwọn múwèé wá ni. Kí ni bá sọ fún yín pé àwọn tó wá gbé mi how illegal it is ni mo ń sọ fún yín yìí. How much illegal it is ni mo tún fẹ́ nù mí tó sọ yìí. Wọ́n mú ìwé wá letter of invitation wá. Tá bá invite mi tí mi ò bá wá nìkan wọ́n wá declare me wanted. Wọ́n wá mọ sáré àti lọ rí wá mi mo ṣe gbé mi. Gbogbo tó bá gbé ti rí nígbà náà wọ́n lè gbé mi. Àwọn ọlọ́pàá yẹn gbé lẹ́tà wá. Bàbá mi gba lẹ́tà yẹn. Nínú letter of invitation yìí orúkọ tí wọ́n kọ kò correct. Phone number tán fi sí kò correct. Mo ní right láti pé mo ní mo go against ẹ̀ kankan. Mi ò invite lawyer kankan. Mi ò invite anybody. Nǹkan tí mo ṣe ni pé àjọ lọ gbogbo wa pẹ̀lú àwọn ìmáàmù tí wọ́n tún invite nígbà náà. Bàbá lọ. The area commander at that time he gave us a very 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 good fair hearing. 45 minutes lèmi nìkan fi dúró sọ̀rọ̀. Bàbá wa kéré wọ́n sọ̀rọ̀ ọjọ́ náà very fantastic. Bẹ́ẹ̀ náà ni bàbá wa atúnìṣe kẹ́ lè mọ bí tí ń bá wàhálà lù yìí bọ̀. A sọ̀rọ̀ níbẹ̀ bàbá wa K.A. Nafiu àwọn náà sọ̀rọ̀ the same thing bàbá wa brother mi Hashimi Bello wọ́n sọ̀rọ̀ ó àwọn ọlọ́pàá bọ́ ó wọ́n bọ́
débi pé I can still remember vividly wípé Bukola Badmus lójú ẹsẹ̀ ló ti sọ lójú everybody níbẹ̀ pé at least ọkùnrin yìí gan náà kì í pé ń defend Ilé Ayélára náà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀ kò sí pé ń defend Ilé Ayélára. Yes, he said it that day. Àwọn Ayélára náà wà ń bẹ̀ pé ọ̀rọ̀ tí wọ́n ní sọ but àwọn ọmọ táwọn ń defend but kì í ṣe pé mo ń defend Ilé Ayélára torí pé òun gan fúnra ara rẹ̀ at that time ó ní ilé tó gbé sọ́kàn pé lòun fẹ́ kí wọ́n jẹ ìmáàmù ní time yẹn circumstance ti mú ló fi bọ́ síbẹ̀ yẹn. Mo ní voice note tí wọ́n fi sọ̀rọ̀ kan níbi tí ń sọ pé ìmáàmù wò ìlápẹ̀ gbàgbé rẹ̀ gbẹ́gbẹ́ ní táwọn fi bá cancel ọ̀rọ̀ rẹ̀ gbogbo tẹ́yìn bá ti ṣe náà làwa tẹ̀lé. I have the voice note tó fi ń condemn Yunusa yìí gangan fúnra rẹ̀ kódà kìí ṣe voice note ọpẹ́ lọ títí ni lẹ́gbẹ́ wọn kàn fi scam àwọn èèyàn nígboro nípa àwọn wà pẹ̀lú rẹ̀ wọn gan fúnra rẹ̀. Yes, I have the voice note pé ìmáàmù wò ó surprise yìí pé mo ṣe gbé I got this voice note ní Ìbàdàn mo ti rí voice note yẹn believe you me pé wọ́n ti ń ṣe kíní ọjọ́ tó ti pẹ́. Àwọn ọlọ́pàá yẹn release wa àwọn ọlọ́pàá yẹn ní ọ̀rọ̀ Ilé Ayélára ti sú àwọn pẹ̀lú títí wa tán pé yìí ó di 7 alọ́kọ́ọ̀tù ti bẹ̀rẹ̀ o wípé ní ọ̀dọ̀ òun area commander ó di 7 torí náà gbogbo ẹni tó bá mọ̀ pé òun bá fẹ́ ṣe nǹkan kan lórí tó wà nílẹ̀ kó lọ sí court àtọ̀tún àtòsí wa ká lọ sí court ẹni tó bá fẹ́ lọ sí court. I hands up èmi sọ ní tí ò dáa tí mo rí igun méjèèjì ẹni tó bá rí pé kíní ẹ̀ bá ní grievance demand aláàmú kó lọ sí court. Wọ́n pe àwọn youths kan wà ìpè kan wá attend the meeting láti pé wọn fẹ́ wàhálà nílùú. Anímọ̀ṣàwọn àti brother Jamiu a rán wọn lọ lórúkọ àwọn youth Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. Nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní kán sign fún attendance lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Nígbà wọ́n sign attendance tán nígbà wọ́n parí ọ̀rọ̀ pátápátá wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ sign níbí o ẹ ti sign nínú o lórúkọ pé kí ìmáàmù ọmọ lọ ẹnìkan kò tún ní sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ àti táwọn sọ kọ́hún. Gbogbo wa bẹ̀rẹ̀ sí mọ̀ kẹ́ ta ló rán yín ní tẹ́ lọ ṣe ta ló rán yín ní tẹ́ àwọn sọ bẹ́ẹ̀ lẹ́tọ̀ wọ́n ní káwọn kọ attendance ní káwọn sign attendance ni tó fi wá di pé kán sọ pé àwọn sọ pé kọ́ mọ́ ṣe lọ́hùn àwọn pẹ̀lú wọn jọ sọ̀rọ̀. Nígbà tó ti di pé wọ́n ti gbọ́ pé wọ́n ní wọn ò gbà kán jọ sọ the next thing tó ṣẹlẹ̀ nígbà náà òun ni pé Yunusa gbé Ṣọ̀ún in council ó gbé wọn lọ sí court lórí pé wọn ní right lórí òun based on the report àwọn àyímọ̀ tó gbé jáde nínú findings wọn tí wọ́n sì fún un náà ní fair hearing pé kó máa bọ̀ kó wá sọ̀rọ̀ èmi wà ń bẹ̀ mò ń bọ̀ wí tó fi di pé kò fi wá tó tan àwọn èèyàn kalẹ̀ níjọ́ náà. Kódà níjọ́ náà àwọn àyímọ̀ tún gba ọlọ́pàá kalẹ̀ for peace to reign níbẹ̀. Mo ń sọ kí ni kẹ́yìn ọlọ́pàá tẹ́ pick àwọn èèyàn kalẹ̀ káàkiri kẹ́lẹ́ bá mọ ewu tó wà nínú pé kẹ́kàn gbéyàn anyhow ewu tó wà ń bẹ̀. So àwọn tó ń gbọ́n wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n kú tempo kíní yẹn ẹ mọ́ dá wàhálà àwọn ẹ lọ sí court. So to make things easier Yunusa lọ sí court. Ìgbà tó dé court wọ́n kìíní lọ pé ó lè jẹ lọ o torí gbogbo tó wà lẹ́yìn ti ṣó pé ààfin ló ti jẹ imam ní tó wà lè mú ẹ tó fi sọpọ̀ fẹ́ jẹ lọ níbí kò lè ṣe ṣe o lọ rí sẹ́tù pẹ̀lú àwọn tó jẹ́ bí bàbá fún wọn kò sì lọ rí sẹ́tù pẹ̀lú àwọn tó jẹ́ bí àwọn olóyè ìlú. Go and write letter of apology to all the magajis àti Ṣọ̀ún in council then owó òtanràn pé wọ́n pẹjọ́ you pay 2 million naira. Ní 2 million tẹ́ bá gbé tí wọ́n kọrin fún wọn 2 million fún wọn ní 2 million tó wọ́n san. Àwọn tó san 2 million fún òjìyàn páwọn ò rí fídíò wà tó sọ pé àwọn rí 2 million yẹn wọ́n san tóótọ́ but letter of apology ńkọ́ san kó directly to Ṣọ̀ún in council no okay. Nígbà tó ti sọ pé ó ṣe kéèsì mọ́ a jẹ́ pé judgement náà ṣe lé ọ lórí wípé wàá lọ sílé yín wàá lọ rí ẹjọ́ ọ̀rọ̀ ara yín a jẹ́ pé o ti faramọ́ náà nìyẹn now go back to your house láti pé kẹ́ lọ rí ṣe
iná fi gbé Abdulrasheed dìde fún wa, special adviser to governor on Islamic affairs, ẹ fi sọ pé governor ló rán wa nígbà tá a jọ púpọ̀ nígbà tí ilẹ̀ ń ṣú lọ tí ń wo aago pé òun fẹ́ lọ Ìbàdàn ń wo ìgbà tó rí pé ilẹ̀ ń ṣú lọ ẹ̀yìn ní purọ́ tẹ̀yìn jẹ́ òun lọ resume ọ́fíìsì lọ́la torí pé governor kan ló rán oníṣẹ́ o. Alhaji Èjìdí ló gbé òun dìde láti pé kóun wá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ láti pé káwọn wá bá wa tó sí ààyè ibì kan pé àwọn ń bẹ̀ wá ni. Ẹ̀yin Ayélára ẹ̀yin náà kúkú wà lórí ìjókòó, bàbá wa Láròjẹ wọn àbẹ̀ àṣẹ witness fún gbogbo ìlú àtàwọn àgbààgbà míì tá ò lè sọ báyìí. So at the end of the day kí ló fẹ́ ṣẹlẹ̀? Wọ́n end up láti lọ rí mọ́ lu àwọn ará inú ilé Ayélára to the case tí wọ́n lọ sí court. Repeatedly là ń sọ kí ní yìí torí pé fídíò rẹ̀ wà bí wọ́n ṣe nà wọ́n ṣe lọ sí court. Usman olú ẹ̀jẹ̀ ní gbogbo ojú báyìí lọ hospital rẹ̀ tó gbé àwọn náà tó sanwó fi treat ara wọn. Wọ́n ń gbé wọn dé area commander office báyìí gbúrúgbúrú ká tó fọ báyìí boom wọ́n ti gbẹ́jọ́ wọn ò dó bẹ̀yẹn mọ́ ó di Ìbàdàn. Lọ́ọ̀yà tán ni yóò dúró fún ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ náà padà lọ rí gbó lọ́wọ́ rẹ̀ ọgbà owó lóyún mú sí wọn pé kí ni ẹ̀ tí ìmọ̀ ìyàtọ̀ jẹ yín tó gbowó lọ́wọ́ àwọn Ayélára wọ́n padà gbowó wọn o tó lóun bọ̀ wá mò ń bọ̀ títí tán fi gbé wọn lọ sí Ìbàdàn pé wọ́n ti pláàni kalẹ̀ tán fi kó wọn lọ tán fi lọ àárín wọn ní court. Ẹwà àdúrà àwọn èèyàn tán ní ká lọ wá tó dúró fún wọn but Ọlọ́run bá wà lẹ́yìn òdodo. They were able to provide the numbers of people nínú gbogbo àwọn mẹ́jọ ọ̀ṣọ́ tí wọ́n àbí àwọn mẹ́fà tí wọ́n kó èèyàn kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní èèyàn méjì tí ó dúró fún tí gbogbo wọn sì gbọ́dọ̀ wà ní Ìbàdàn. Ọlọ́run padà bá wọn ṣe tí wọ́n dúró fún wọn tí wọ́n á pò èèyàn ọlọ́pàá ṣe ń gbọ́ lórí kìíní táwọn pariwo pé ẹ mọ́ rẹ̀ yàn jẹ ẹ mọ́ gbogbo bá náà là ń pariwo ẹ mọ́ rẹ̀ yàn jẹ kíní yìí ọ̀dà ẹ mọ́ rẹ̀ yàn jẹ kíní yìí ọ̀dà wọ́n ṣe ń bú wa àwa náà ń bú wọn wọ́n ṣe ń yẹ̀yẹ́ wa àwa náà gbìyànjú láti yẹ̀yẹ́ wọn pẹ̀lú voice notes a ò lágbára àti lè yẹ̀yẹ́ wọn pẹ̀lú ọlọ́pàá. Láàárín táìmù yẹn náà la tún padà lọ́ba. The first command tí kábíyèsí ò ṣe ní ìlú ẹ̀yin mùsùlùmí ò ní fẹ́ kẹ́ dá wàhálà alẹ́ mo ti ń gbọ́ kíní díẹ̀ kó tó di báyìí ìwọ náà ló sì gbọ́rọ̀ wá àmọ́ torí kó lè bá a nípa àṣekè nìkan ẹ jẹ́ ká set up committee 19 men I still have them in my brain yẹn ìní ò lè sọ fún wa níbí 19 men committee ni wọ́n conclude ẹ lọ tí mọ́sálásí fọ́sẹ̀ kan sí méjì kọ́ lọ sí ilé kan lọ yanjú ọ̀rọ̀ yẹn lọ́ bá fi lọ já mọ́sálásí lọ́ bá fi lọ rí kọ́ kíní ọ̀sùn pé àwọn ti sọ̀rọ̀ wọ́n ti pé Ìbàdàn wọ́n ti ní ká mọ kọlọ́pàá bọ̀ wá. Láti ìgbà náà ni gbogbo 5 unit àwọn ọlọ́pàá tó wà ní area command unit tó wà ní Ògbómọ̀ṣọ́ land náà ti máa donate àwọn ọlọ́pàá tí ó máa wá sí mọ́sálásí bí ìgbà tí wọ́n donate àwọn tó ń lọ sójú ogun. Láti ìgbà náà ló ti bẹ̀rẹ̀. Area commander àwọn accuse mi nígbà náà pé wọ́n ń bọ̀ lórí ojoojúmọ́ lọ́sùn pé ń bọ̀ bá àwọn òsì rí nǹkan kan. Àwọn eléyìí òun mú mi gbà náà gán dè mí mọ́lẹ̀ o. Mo ní ajá o tí ẹ bá ṣọ́ra àti mọ báyìí láti bẹ̀rẹ̀ sọ́ngbà náà wípé láti fi dẹ́rù bà wọ́n but instead wọ́n strengthen ara wọn ni wọ́n fẹ́ jọ sùn pé ẹ jẹ́ ká rí kásìsì bá sísọ́ọ̀sì àbọ̀bẹ̀ àbígi kan lọ́wọ́ ọ̀kan nínú wọn tọ́lọ́ òpin kan bá padà lọ́dọ̀ ẹnìkankan wọ́n sì USS ẹnìkankan àbí kò taari papọ̀ ẹnìkankan but still kò tẹ́ wọn lọ́rùn àfi kan rí i pé kí wọ́n gbé wa ló lè dùn mọ́ wọn pé tán bá lè ṣe pé ká mọ̀ gbàyé mọ́ wọ́n ṣetán láti ṣe but bí bẹ́ẹ̀ bá wáyé gan ṣé wọ́n ṣe kán mọ̀ wọnú dock àbí tó ṣe kán sọ pé kán mọ̀ kú. That is it. Ní tán sá fún sí wọ́n ṣe kán lè sá fún nígbà náà. Láàárín táìmù yẹn iná tún gbèyàn jáde tó ń pe gbogbo àwọn olóyè ẹ̀yin ọlọ́pàá ṣe ń gbọ́ mi o tó lè sọ pé ẹ̀ tún rí èyí tán bá kọ nínú WhatsApp lẹ́pẹ́ fẹ́ fi hàn mí
láàrin táìmù yẹn inú wọn gbẹ́ nìkan jáde tó ń bẹ̀rẹ̀ sí máa pè wọ́n l'Ógbómọ̀ṣọ́ tí ń threaten life for everybody, bàbá Pakíọ̀tán ni, Alápò ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti Parakoyi ni, tán bẹ̀rẹ̀ sí máa threaten life everybody including His Imperial Majesty Baba Gandhi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, to threaten wọn. Publication wà fún ẹ̀yin ọlọ́pàá, mo fẹ́ kẹ́ lọ rí mọ́. Online publication wà fún, ẹ ò rí kà nígbà náà pé nǹkan tó lè dogun lẹ̀ ni, ẹ rí yẹn kà nígbà náà. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Wọ́n wá da ẹ̀bẹ̀ kalẹ̀, onínà wọn lọ kóòtù làwọn ò jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọn tán ń ṣe tán ń pe àwọn èèyàn threaten life including ti kábíyèsí, wọn ò jẹ́ kọ́rọ̀ wọn kó dódò ọba, dípò yóò dé Ìbàdàn. Táwọn tiwa ní tó bá ti délẹ̀, bọ̀bọ̀ Jamiu tó wà pẹ̀lú wọn tí ò sí pẹ̀lú wọn jọjà pẹ̀lú ara wọn nínú mọ́sálásí, ìdílé tí wọ́n jà, wọ́n gbé dé police station, wọn wulẹ̀ jẹ́ kó jókòó ńbẹ̀ máa wúú ó dìbàdàn, torí pé kì í sọ ọmọ tọ̀dọ̀ títí wọn mọ́, bí kí wọ́n gbé lọ sí Ìbàdàn. ọmọ tiwa wọ́n nà, wọ́n fọ́ ní orí, tẹ́jẹ̀ yọ tí gbogbo ẹ̀ ṣe, wọ́n gbẹ́jọ́ lọ kóòtù, ọlọ́pàá kó wọn lọ kóòtù, ẹ̀bẹ̀ ló pọ̀, ọmọ yẹn jáwọ́. ìlú ọ̀run lóde àrèmọ ń bẹ̀ yẹn, wọ́n láwọn ṣẹjọ́. àwọn ọlọ́pàá Ògbómọ̀ṣọ́ mọ̀ nípa rẹ̀, ẹ̀yin ọlọ́pàá ni mo ń sọ fún kẹ́ mọ̀, kẹ́ gbọ́. àpòyí kóòtù wọ́n tún gbéra lọ rèé ká àwọn tiwa mọ́lé. wọn ò rán mi níṣẹ́ yìí o, torí mo mọ̀ pé tí wọ́n padà sọ náà ni pé ta ló ní kó sọ. èmi ń sọ eléyìí in line with nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa pẹ̀lú nǹkan tó yẹ káwọn ọlọ́pàá ò ti ṣiṣẹ́ lé lórí tí wọn ò ṣiṣẹ́ lé lórí, tó yẹ pé tiwa náà rí bí ṣiṣẹ́ lé lórí. ṣé torí pé ká lè bá gbóríyìn táwa pé àkúṣe ó ṣe bó ṣe sọ ọdún mìíràn ẹ̀ ò rán mi tẹ́lẹ̀ náà. so just saying it for record. ọmọ tó wá sílé láti wá ṣe òkú ìyá ẹ̀ nílé, this guy end up to be in the remand. pé báwọn ẹlòmíràn padà lọ rí bá jókòó sókú yẹ Ahmed tí wọ́n ń nà tán fọ́ lórí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. ìgbà tí ó dọ́dọ̀ àwọn ọlọ́pàá, àwọn táwọn ìwọ̀n lọ rí ká wọn mọ́nú ilé wọn ni wọ́n nà wọ́n. wọ́n nà wọ́n, ìyá àgbàlagbà tí ló sọ wọn pé ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má ṣe bẹ́ẹ̀, wọ́n tó taari ìyá dànù nínú ilé wọn. àwọn onílé wọn mọ̀ padà lọ sí rìmáǹdì, wọ́n fi agbára ṣe kíni pé àwọn ọmọ táwọn nìkan ò ní lọ, gbogbo yín náà lẹ́ padà jọ lọ sí rìmáǹdì. wọ́n pòyì kóòtù pé kóòtù ṣẹ̀ṣẹ̀ wá fún wọn ní punishment pé kán lọ rí orúkọ for complete 1 good week, láti pé kí peace kò lè bá ìjọba nílùú Ògbómọ̀ṣọ́. and it was there. tírú báyọ̀ bá wáyé, wọ́n attack àwọn èèyàn wa ní anywhere. wọ́n ṣe máa fi mention ilé mi kálẹ̀ káàkiri several times tó máa ti pa àwọn èèyàn àtàwọn tó wá ká mi mọ́lé lójú ọ̀nà lọ́wọ́ alẹ́. several times máa pa àwọn èèyàn, wọ́n tún ti ń tẹ̀lé mi, wọ́n ti rí mi bí tí máa pẹ́ àwọn kan fẹ́ pé. àwọn ọlọ́pàá yín tán wà lórí pílátífọ́ọ̀mù wa ń gbọ́, kò sí threat for life ń bẹ̀ yẹn, lórí rẹ̀ wọ́n fi ń ṣe. wọ́n á gbé ọ̀rọ̀ d'Ìbàdàn, ọ̀rọ̀ àwọn Ayélára ó padà d'Ìbàdàn lórí ọ̀rọ̀ àwọn bàbá yìí náà. former commissioner of police Hamzat, wọ́n pe gbogbo àwọn ìdílé, wọ́n pè wọ́n kalẹ̀ láti bá wọn parí ọ̀rọ̀ yìí. wọ́n sọ lálákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì wọ́n tún sọ, nígbà wọn ò torí ẹlẹ́ẹ̀kẹta wọ́n á advice ẹ máa lọ by next week, ẹ máa padà bọ̀. Hamzat ń bẹ láyé, ikú wọ́n retire ni, he's not tired, he's still agile.
wọ́n wá pé commissioner fẹnu ara wọn sọ pé àwọn wá pé Yunusa láti advice ẹ̀ pé with evidences táwọn rí níwájú àwọn lọ́fíìsì yìí o Bob o lè escape kìíní o if I were you máa lọ rí resign ni honourably yóò dé ní àpọ́nlé nínú. Wọ́n bá dá Tuesday fún wọn another Tuesday nígbà tọ́jọ́ náà wọ́n fi pé tí wọ́n fi sọ pé wọ́n lọ àwọn Ayélára dé ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ náà ní Ẹlẹ́yẹlé wọ́n ń débẹ̀ báyìí gbà wọ́n ò débẹ̀ ìwé petition the commissioner of police ló fi hàn wọ́n wípé àwọn Yunusa ti lọ rí gba petition àwọn ti lọ gba injunction kì í ṣe petition wọ́n ti lọ gba injunction wípé àwọn ọlọ́pàá ò ní right láti dá sọ̀rọ̀ nínú ìdílé àwọn láti pé kán fà wọ́n lẹ̀. Wọ́n bá ok tí Yunusa bá lọ rí kọ lẹ́tà wá wọ́n lọ rí gba injunction wípé kán má dá sọ̀rọ̀ lé wọn kí ló mú yín ní ìsìn tẹ̀ ń gbé wa lórí pa àdá sọ̀rọ̀ Yunusa for record ó yẹ kó lè wà ń bẹ̀ ní ọ́fíìsì kẹlọ́rì béèrè ó lọ gba injunction so tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọtẹ̀ wá di pé a ti bẹ̀rẹ̀ sí máa fi wá ara wa ṣe ẹ̀yẹ l'Ógbómọ̀ṣọ́ mọ́tò ọbẹ̀ yẹn tó bá tọ́ ọbẹ̀ máa fún ẹ ní injunction mọ́ rẹ́rìn pọ̀ tó bá rẹ́rìn pọ̀ máa fún ẹ ní injunction ọgbọ́dọ̀ gọ̀kadà tó bá gọ̀kadà máa fún ẹ ní injunction ó ti di yẹ̀yẹ́ nígbà tó pé gbogbo nǹkan náà fi ṣe injunction lè wà lórí. wọ́n lọ gba injunction wọ́n tún lọ ṣe filings lórí ọ̀rọ̀ EFCC oní EFCC wọ́n ṣe káàkiri wọ́n tún lọ lu agbára wọ́n fi kíkíní yẹn mọ́lẹ̀. ẹ̀yin ọlọ́pàá ò rí náà rí gbogbo yẹn o why tí mo fi insist lórí yín ni pé because you are Muslims àwọn tó kó wa àwọn tó sì ń lò lórí kíní èdè are Muslims ọjọ́ ọ̀la Islam l'Ógbómọ̀ṣọ́ ó mẹ́hẹ ń fì tó ń discourage ọkàn àwọn èèyàn pé ṣé ní tí mo lè pé mo jókòó mo ń ṣe náà nìkan tí ààbò sì ti bò mọ́lẹ̀ ní nǹkan tí mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ̀yin bàbá wa tẹ́ tún wá wà níta ẹ ò tún wá help matters lẹ́yìn tẹ́ pera yín náà ní mùsùlùmí lẹ́yìn tẹ́ pera yín nínú àwọn ọlọ́lá ẹ wá ṣe níṣe wípé ẹ ná ọlá yín láti fẹ́ fìyà jẹ Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ Yunusa. ẹ̀wọ̀n ajé kó fi big tó bá ti búyàn ẹ jáde sọ̀rọ̀ rẹ̀ tó bá ti yẹ̀yẹ́ anybody ẹ jáde sọ̀rọ̀ rẹ̀ ẹ kọ́ tiẹ̀ ní òun lè búyàn àmọ́ wọn gbọ́dọ̀ bú òun lè sọ̀rọ̀ burúkú síyàn wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sóhun. kí lẹ̀ ń lo Yunusa fún àwọn tó sì wà l'Ógbómọ̀ṣọ́ kí lẹ̀ ń lo mọ́sálásí fún tẹ́ fi fẹ́ kẹ́lómi kọ̀ wọ̀bẹ̀ ẹ lọ lè wo orí Facebook now ẹ lọ wo orí Facebook ẹ lọ up till now táwọn ọmọ wọn mọ printing kan pé tán bá bí yín dẹ wá wọ mọ́sálásí ẹ ò rí o kò sí ẹ̀yin ọlọ́pàá kò sí security report lẹ́nu ìgbà tá à ń fa kéèsì àwọn kan tó bẹ́ẹ̀ tó tẹ̀ nǹkan kan tán sọ̀rọ̀ burúkú sí kábíyèsí tó sọ pé ẹ lọ fọkàn yín balẹ̀ tó bá díjọ́ very soon in the next week làwọn gbà jáde mo screenshot kí ni ẹ mo send ẹ sí wọn wọ́n sì send ẹ sáyẹn ọlọ́pàá ẹni ẹ tí rẹ tó ti competition wà lórí rẹ tí tèmi sí wọn competition wà ní tẹ́ fi gbé mi mùsùlùmí ni yín o ẹ ṣàbòsí ni o tí wọ́n competition wà nílẹ̀ fi gbé mi àti Ìbàdàn ni mo ti lọ s'Ógbómọ̀ṣọ́ wọn ò lè gbé mi láàárọ̀ lọ́sàn-án wọn ò lè gbé mi níbẹ̀ wọn ò lè target mi wá bẹ̀ wọ́n á gbé mi wọ́n á rí pé mo wọ Ògbómọ̀ṣọ́ wọ́n á pè wọ́n pé mo ti dé s'Ógbómọ̀ṣọ́ ibi kan lè bá a sọ pé kéèsì àárọ̀ yẹn kò sọ́wọ́ àwọn ń bẹ̀ náà wọ́n á gbéra lọ́wọ́ táwọn náà bá mi ṣé mo ṣeré mi ò sá káàkiri ìlú Ògbómọ̀ṣọ́ àwọn ìrìn àjò tí mo rìn nígbà mo wọ Ògbómọ̀ṣọ́ ń táìmì ọ̀nà 2 sí 3 ni they are all open place kì í ṣe kọ̀rọ̀ kì í ṣe nǹkan kan kí n wọlé wá sùn náà wá gbé mi so which means nígbà tí mo wọlé tán náà tó pè wọ́n ìgbà yẹn náà tó gbéra kódà nínú ọ̀rọ̀ tán sọ nínú mọ́tò gan ti show wípé nígbà mo d'Ógbómọ̀ṣọ́ tán ni wọ́n tó gbéra torí táìmù tán láwọn gbéra kò ní nìbàdàn tó fi wá gbé mi l'Ógbómọ̀ṣọ́. It's very painful mo fẹ́ dákẹ́ ọ̀rọ̀ yìí kí n má sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ẹ gbà mí ní ojú ẹ mú ata ẹ kíbọ̀ mi lójú ẹ wá ní ẹ gbọ́dọ̀ rú mi kó jáde nínú ẹ níbo náà ti ń ṣe yẹn ẹ gbé mi wrongly mo follow yín
humble ara mi tẹ̀lé yín, mo ṣe gbogbo ẹ̀, kò fariwo, kò ṣe nǹkan kan, kò sí ẹnìkan tó go against mi bẹ́ẹ̀ ṣe tẹ́ fi gbé mi. Ẹ wá ṣe, ẹ wá gbé lọ gbé bọ̀, ẹ tún wá fẹ́ force mi láti ṣe ti Yunusa. Mo wá ní mi ò ṣe, ẹ wá tún torí rẹ̀ ẹ wá gbá fóònù mi. Fóònù tí mo ti fún yín password lálẹ́ ẹjọ́ rẹ̀ lè ti force mi láti fún yín. Kì í ṣe pé force mi tagbára because you ask me pé what is my password? Nígbà tí mo sì mọ̀ pé mi ò ní kankan hidden níbẹ̀, I have to tell you, ẹ ṣí torí pé kẹ́lẹ́ bá wọ gbogbo mi tẹ́ fẹ́ wò nínú fóònù yẹn. Go inside my phone anyhow, including all my privacy. Ní nǹkan tí ò ṣe tó ti fẹ́ di pé tó fẹ́ máa mú àwọn ọ̀rọ̀ míì wá pé ìwọ ló ṣe báyìí, o ṣe ọmọ pé o lè ṣe kí báyìí láti fẹ́ tàbí blackmail mi. If I do. Ẹ wá ṣe báyẹn tán, ẹ wá ní kí ẹ fẹ́ kí n lọ ṣe ti Yunusa. Mo wá ní mi ò lè ṣe. Ẹ wá torí ẹ wá seize fóònù mi pa 24, 25, 26 táwọn wí ṣé kò ti kọjá. Ìmámù táwọn sọ pé yóò wá ṣe kínní táwọn torí rẹ̀ pé nìkan bọ̀ láti tẹ́ bá fẹ́ rí yóò ṣe program on the 6. Yóò ṣe program on the 6. Ìmámù Tajudeen Cairo ló ti kéwú, ó ní gbogbo dọ́kúmẹ́ǹtì rẹ̀ tó fi kéwú lọ́hùn. Is an imam. Tá a sọ fún pé nǹkan tá à ń ṣe nìyẹn. Yes. Tẹ́ bá ní mo fake àwọn èèyàn, ṣé ẹ̀yin ò fake mi tẹ́ sọ pé láti Abuja wọn ti rán yín? Tẹ́ wá ní kí n mọ̀ mention pé àti Abuja mọ́. Tẹ́ pé torí rẹ̀ pé kí n mọ̀ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tí mo sọ sórí platform wa wọ́n gbé fún yín immediately lẹ́ force wa láti kan sọ fáwọn èèyàn pé kan drop ọ̀rọ̀ yẹn ká yọ kúrò lórí platform wa. Àwọn èèyàn kàn déédéé rí pé message yẹn ó kúrò ní wọn ò mọ reason tó fi kúrò. Pé mo ṣe ṣínà láti ṣe gbé lọ pé torí pé mo ti mention pé wọ́n ní láti Abuja wọn ti ní kan gbé mi because it's not there. Ṣé ẹ̀yin náà fake mi tó wáyé pé bá ní mo fake àwọn èèyàn lẹ́yìn? Ṣé ẹ̀yin náà ṣe ò padà fake mi? Báwo lẹ ṣe lè máa mú yàn pé pé lágbájọ́ ò gbọdọ̀ sùn ẹ̀yin ó sì máa tó gbé? Lágbájá mọ́ sùn ẹ̀yin ó sì máa tó gbé? A lot of things tó ṣẹlẹ̀ tó wà very 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 wrong. Tèmi náà I'm not ready to go too deep into all these things. But I wouldn't have talked. But it's painful to lose communication with my people everywhere. Gbogbo nọ́mbà mi mẹ́rẹ̀ẹ̀rin ló wà lọ́wọ́ yín. With my phone that I can discuss with people. Eléwo ló ní kíní bẹ́ẹ̀ lágbájá so ní property báyìí mi ò ní, so ní báyìí mo ní, bá mi polówó eléyìí gbogbo tí mo lè ṣe sẹ́fẹ̀ go and check Realtors Forum. Eléyìí kò ní pé wọ́n ní check Realtors Forum èmi ni mo fọ́ọ̀mù ẹ̀ lórí check ẹ̀ towards a better Nigeria èmi ni mo fọ́ọ̀mù ẹ̀. And it is not to terrorize anybody. We are discussing on how to better this country. Ẹ̀yin gangan fúnra ara yín sọ pé nígbà tí àwọn rọ́bìtà wà intel love jù nínú ọ̀rọ̀ àwọn rọ́bìtà ni pé níbi tí wọ́n gbé ti sọ ọ̀rọ̀ wípé we want justice. Ẹ̀yin náà sọ ẹ wá seize fóònù mi wá ní kí n mọ̀ sọ̀rọ̀. Báwo nínú ṣe ní bí mi? As long as ẹ ti lè gba fóònù mi yẹn wàláì tàláì ní tá a jọ ṣe tí lè fi jó nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo alájọmọ́ gbọ́ lọ. Mi ò ní dákẹ́ o àfi tá a bá ṣe bó ṣe ẹ ká ṣe. Tá a bá wá ṣe bó ṣe ẹ ká ṣe ẹ béèrè fún bẹ́ẹ̀ what do you think we can do? Ẹni tí máa ń wá tún ṣe reconciliation ni ó wà. Everything will be on the round table. Ẹ wá fi pé tọ́jú ẹnìkan ẹ bá fi yà jẹ ẹnìkan tẹ́ bá ti wá dórí tí wíwá ọ̀rọ̀ báyìí lẹ́fẹ̀ẹ́ kàn mọ́ sọ̀rọ̀. Ṣé kí n bust the mind kẹ́rì? Supreme Council for Islamic Affairs wọ́n play irú nǹkan tẹ́ fẹ́ play yìí tó bomi ráǹgbọ̀n wọn lọ́wọ́ tí wọ́n pe àwọn ìdílé méjèèjì àtàwọn ẹni tí wọ́n ní ká máa bọ̀. Nígbà táwọn èèyàn dénú hall báyìí the first thing tí wọ́n ṣe ni pé wọ́n lọ rèé fún wọn ní ìwé sabur kálukú ẹ lọ rèé ṣe sùúrù ẹ má bínú gbogbo táwọn bá sọ̀rọ̀ sí ni kẹ́ má bínú sí torí pé wọ́n ti mọ bí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí. Nígbà tí wọ́n gbọ́rọ̀ lọ síbẹ̀ mo dúpẹ́ fáwọn ọmọ ilé ayélujára nígbà tí pé ní ìsọmọ àlè ibẹ̀ ni gbogbo wọn gbé ti yá jarí ilé tí wọn ni wọ́n gbé ti bí ọ ó láwọn làwọn ń jọba ní Ìkòyí kí lẹ̀ mọ́ jẹ olólùkòyí làwọn máa jẹ àwọn sì láwọn òkè ń jẹ Olúkòyí Oníkòyí làwọn máa jẹ àwọn òkè ń lo olú òun lo Olúṣínà adé làwọn ń lò nínú ilé àwọn. Ṣé gbogbo eléyìí ẹ ò rí fáàtì gbogbo yẹn ni wọ́n fẹ́ wá ṣe wáàzì jọjọ́ mẹ́ta lẹ wá ń ṣe bí ìgbà tí mo fẹ́ pààyàn àbí pé ẹ tẹ bá nǹkan kan nínú ilé mi wrongly àbí ẹ bá
kíní kan tó yẹ pé kíní lé lórí. So àbòsí tá à ń ṣe fúnra wa, àwa mùsùlùmí là ń ṣe fúnra wa, kì í ṣe bòmíì. Ọ̀rọ̀ àbòsí tá à ń ṣe fúnra wa ó loud. I will never stop saying it nígbà táwọn àgbààgbà wa tán bá bá wa dá sí. Ọlọ́run ó gbé wa jẹrí ọ̀tá. Bẹ́yìn náà lẹ bá lọ́tá, Ọlọ́run gbé yín jẹrí ọ̀tá yín. Báwa la bá jọ́ta fún yín, k'Ọlọ́run gbé wa jẹrí yín, kó gbé yín jẹrí wa. Bẹ́yìn lẹ bá jọ́ta fún wa, Ọlọ́run gbé wa jẹrí yín. Bó ṣe pàwa ni, bó ṣe pẹ́yìn ni, ẹ̀yin nu, àwa nu. Bí àṣà ọmọ mi Mudathir, òun náà ti tọ́ ọ̀dọ̀ yín wò rí wrongly, tó ń mu wrongly, tó yẹ pé torí àwọn kankan fẹ́ deal pẹ̀lú rẹ̀. Ó ní ẹ morúkọ rẹ̀ fún rẹ̀, bó ṣe eré fún rẹ̀, bó ṣe eré fún rẹ̀. Tó tẹ́ bá ṣe eré, ẹ̀yin nu Ọlọ́run nu. Bẹ́ẹ̀ bá ṣe eré, ẹ̀yin nu Ọlọ́run nu. Ẹ̀yin tẹ́ sì ń fowó dà lúrú, ẹ̀yin nu Ọlọ́run nu. Ní tí máa gbẹ̀yìn irú rẹ̀, ẹ̀yin nu Ọlọ́run nu. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.